ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ pé Islam ti wó ní Yorùbá ti pẹ́ kò wá dáwọ́ nìkan òun àti Christianity wọ́n jọ owó pọ̀ ni. Àkàmọ́ àti mọ́mì. ọ̀jọ̀gbọ́n èèyàn olóye ẹni tẹ́rí ẹ pé kàn ní jàmí yẹn pé àyè má dá lóhùn o Islam owó ńlẹ̀ Yorùbá ò ilé tiwọn nìkan ló ti wó òpònú tẹ́tọ̀ òun bá jẹun ló lè fà á. olóye èèyàn ọ̀jọ̀gbọ́n gbọ́dọ̀ mọ̀ pé Islam ńlẹ̀ Yorùbá ti wó ti pẹ́ òun àti Christianity. nítorí ẹ̀kẹ́ wa bí mi léèrè ni wípé àwọn òwò lówó torí pé tí mo bá ní náà ń jó lérí omi ọ̀yẹ̀kẹ́ ní kí n kérú ẹ̀ wá. àwọn òwò lówó àwọn òwò ni wọ́n wá nàró àti nàró ẹ̀ padà. Islam ńlẹ̀ Yorùbá ti wó ti pẹ́ tààrà gbà tí wọ́n mú Islam wọlé Yorùbá gan-an ni wọ́n ti wó tààrà gbà tí wọ́n mú Islam wọlé Yorùbá gan-an torí pé nǹkan tí wọ́n bá wọn lérí ẹ̀ tí wọ́n ń ṣe òun ni wọ́n bá wọn paláró. ókè ẹ̀ mọ̀ ìyẹn ní ó jẹ́ kọ́rọ̀ mi yóò gùn kí n wọlé síbẹ̀ pé lágbègbè bí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ ní kí Islam tó ajá kì í lọ́wọ́ wọn ẹ̀ já wọn lólè ni tọ́pọ̀lọpọ̀ bá rí àwọn ms bàbá yìí tí wọ́n jáde à ń kó pé wọ́n fẹ́ wó Islam ni Islam ti wó ti pẹ́ káwọn tó jáde nílẹ̀ Yorùbá jíjáde tiwọn yìí àwọn wọ́n ń jàporó ni pé ẹ̀ ń jẹjà wọn ó ní bí Islam ti bá wọn nílẹ̀ Yorùbá wọ́n wá pa nǹkan tí wọ́n bá lọ́wọ́ wọn bí mo ti sọ síwájú wípé wọ́n bá wọn wọ́n ń dífá wọ́n wá fi yẹ̀pẹ̀ rọ́pò fún wọn nàtíjà kan náà ni o àwọn dífá ẹláwo ni wọ́n ń ṣe ẹlẹ́bọ ni ẹ̀yin wọ́n ń tẹ yẹ̀pẹ̀ kábàrù mustaqbal náà tí wọ́n fún yẹn wípé nǹkan báyìí ní ó ṣẹlẹ̀ nǹkan báyìí ní ó ṣẹlẹ̀ lẹ́yìn náà ń fi yẹ̀pẹ̀ ṣe. ẹnìkan wà níjà mi yẹn pé kò tí ì wó ti pẹ́ àwùjọ téèyàn máa ń wo sàkún ẹ̀ wípé ọjọ́ ọ̀la àwọn eléyìí sí yóò sùn wọn báyìí tí kì í bá jẹ́ pé àwọn tí Allah ń lò lọ́wọ́lọ́wọ́ tí wọ́n dìde àti nàró Islam lẹ̀ Yorùbá padà ẹ wo sàkún ni ẹ wo yé sí ni pé àwọn wo lọ́pọ̀lọpọ̀ ń gbóríyìn fún nílẹ̀ Yorùbá ní aṣíwájú ẹ̀sìn àwọn wo ni wọ́n ń lo gbajúmọ̀ ni wọ́n ń lo yìí lórúkọ ẹ̀sìn àwọn òwòlẹ̀ yìí náà gbà ní ọ̀gá láṣáájú ní gbajúgbajà lólùmọ̀ láwùjọ ọ̀ràn Yorùbá páwọn làáfà ẹ̀sìn sáàfà ẹ̀sìn ni wọ́n láwọn àfà kò gbomi lójú tiyín ni kọ̀ọ̀kan yín lóminú ni ẹ̀rù ọjọ́ ọ̀la lẹ̀ Yorùbá wò ní wípé àwọn eléyìí ni wọ́n ti síwájú láàfà ẹ̀sìn àwọn eléyìí lẹ̀ ń gbé ọlá fún páwọn làáfà tí wọ́n ń lò gbòòrò lọ́wọ́ àwọn ni wọ́n ń lo rárá àwọn ló sì máa sọ pé wájú làwọn wà ẹ lọ tó mo ní bó lọ tó sí pẹ̀lú àìmọ̀kan káàkàlẹ̀ sọ lárúbáwá olùlẹ́lẹ́rò pé wọ́n pè lẹ́sìn àbí àwọn tẹ̀ tí síwájú abọ̀rìṣà sì ń tún wọn ṣe pẹ̀lú kọ́ídà fìkìhíyà tó kílíẹ̀ tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ yóò lódò débẹ̀ àwọn lẹ̀ ń gbọ́lá fún àwọn tẹ̀ pè lásìwájú ẹ̀sìn nílẹ̀ Yorùbá àwọn làrólé àwọn èèyàn kan kíkéwú ọ̀rọ̀ mọ̀ kọ́ wá dàrú mọ̀yàn lọ́wọ́ títí débi kí èèyàn ó sì máa sọ pé kí ẹ sì máa jásà kí ló burú mẹ́ ẹ lọ sọ kígbẹ́ o èmi ìfẹ́ kú fún ìyàwó mi o ìfẹ́ kọ́ ọmọ mi ó kú o ìfẹ́ ó sì fẹ́ fi òkígbẹ́ ayẹta yìí múlẹ̀ wípé kò sí ní tó burú ń bẹ̀ wọ́n lè lò ó lórúkọ ẹ̀sìn ó sì lo ọmọ kọ́ yí dáa ad-daruratu tubihu al-mahsurat. àwọn èèyàn sì lérò wípé n tó wíhun ọjẹ lọ́bẹ̀ lábọ̀rìṣà bá jáde kọ́ ìdà yìí bọ́ ti lóyìí ìpìlẹ̀ rẹ̀ nínú ẹ̀sìn yín gẹ́gẹ́ ni wípé rárá o ẹ sì máa lẹ́ kéwú àṣìrẹ́ nìkan láwùjọ wọn lágbègbè irú wọn bẹ́ẹ̀ kò ṣe rọ́dù fún pé káyì ibi táyìn kéde nìyẹn pé ad-daruratu tubihu al-mahsurat tí ike kan ad-daruratu tuqaddaru bi qadariha. Islam tó tún yẹn lẹ̀ wípé ẹ̀wù kọ́ídà tó yẹ pé Al-Qur'an náà ló gbé wá kọ́ídà fi kì í yà ní tó yẹ pé bí Islam ní tẹ́ ẹ bá wà nínú ìnira Al-Qur'an ní tẹ́ ẹ bá wà nínú ìnira o ebi máa ń pa yín òǹgbẹ́ ń gbẹ yín ẹ rí nǹkan kan míì mọ́ tẹ́ ẹ lè mú
ju ọtí lọ nígbà yẹn kẹ́ má bàa kú ẹ mú ọtí yẹn ní gbèdéke kẹ́ fi débi tómi bá wà ẹran ẹlẹ́dẹ̀ tó ti jẹ́ pé ìpìlẹ̀ ní pé ẹ gbọ́dọ̀ jẹ òkú ẹran kan òun lẹ rí ẹ lè jẹ òkú ẹran yẹn kẹ́ fi débi tẹ́ ti rí nǹkan tí ẹ jẹ́ kó gbé yín ró kẹ́ fi débi tí ẹ ti jẹ nǹkan halal kọ́ ìdá yẹn nìyẹn wà dọ̀rọ̀ tó tóbi hulẹ̀ máa sọ̀rọ̀ òun wá fò láwù ọwọ́ àgbàgbé àdìsí pé man ta'allaqa tamimata falaha tamallahu lah inna ruqa wa tamaima wa tiwala shirkun ẹni tí nǹkan dàrú mọ́ lọ́wọ́ tó bá wọn làwọn èèyàn mọ́ wá gbọ́lá fún láwùjọ wa lẹ́ni tó jẹ́ pé àbọ̀rìṣà gan mọ̀ pé kọ́ ìdàfikì yíyà yìí o bẹ́ẹ̀ ni yìí ti wú yìí ìsọ̀rọ̀ yìí gan fi òdu ẹni yìí hàn kẹwàá ní ìsìláàmù ìlú yẹn ò ti wó kọjá pé irú wọn yẹn làwọn èèyàn ń gbọ́lá fún jùlọ irú wọn yẹn làwọn èèyàn ń pè lólùmọ̀ jùlọ ẹ wá lè bi irú wọn léèrè wípé tẹ ẹ bá ní alẹ́ sòkígbẹ́ ókè kọ́mọ́ bá yín wá ń bà bí alẹ́ sáyẹ́ta tán bá yín wá kọ́mọ́ bá wọlé àbí ṣe ẹ tẹ́tí gbọ́ tẹ́ ẹ bá ní preparation tẹ́ ẹ bá lóògùn fún ayẹta tẹ́ ẹ bá lóògùn fún òkígbẹ́ tẹ́ ẹ bá lérò pé ẹ ní ọgbọ́n kan tẹ́ ẹ lè dá fún ayẹta fún òkígbẹ́ ṣe ẹ gbọ́ níwùsì àbí ẹ gbọ́ àbí ẹ mọ̀ pé àwọn tán máa jíyàn gbéhùn ẹ mọ̀ pé tán bá gún yàn tí ò wọlé tán bá sà tí ò ràn ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n máa ń po símẹ́ǹtì pọ̀ tán máa ń rọ di lẹ́nu wọ́n wá dé lọ́wọ́ dé lẹ́sẹ̀ wọ́n á sọ sódò ṣé ẹ lóògùn fún yẹn náà ẹ wá fò la o ẹ fẹ́ máa sọ fún wọn pé nǹkan tí wọ́n ń ṣe kódà pẹ́ bọ́ ni ẹ fẹ́ máa sọ fún wọn pé nǹkan tí wọ́n ń ṣe kódà pẹ́ bọ́ ni ẹ ń sọ fún wọn ok ẹ mọ̀ ẹ̀yin ọ̀lẹ́kọ̀ọ́ débẹ̀ ẹ lóye ẹ̀ wípé tẹ́ ẹ bá sòkígbẹ́ òkígbẹ́ ẹ lè sòkígbẹ́ ẹ nìkan nípa fífọ́ ìyàwó mi ẹ nìkan nípa fífọ́ ọmọ mi ìgbà wo la ní lọ tẹ́lẹ̀ ok kẹ́ ẹ sòkígbẹ́ kí wọ́n yíyan ń ban kọ́ máa wọlé ẹ lóye ẹ gbọ́n tí ń ṣẹlẹ̀ tí wọ́n bá gún lọ́bẹ̀ tí ó bá wọlé tá bá sáládà tí ó bá wọlé wọ́n ní igi tí wọ́n gbẹ́ sómúsómú ó mú ju idà lọ wọ́n máa kì í bọ àwọn èèyàn nídìí tí wọ́n gbà mọ́ èyí tó wọ́n jà porókù ni ṣe é lóògùn fún yẹn náà ok ẹ fi yẹn lẹ̀ sọ́wọ́ aláàbí Allahu akbar ẹ ń dáwọ́tò a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq ẹ nígbàgbọ́ nínú bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama'i wa huwa as-sami'ul 'alim ẹ nígbàgbọ́ nínú ẹ wá ń pèpè pé káwọn èèyàn ṣàyẹ̀ta ẹ fẹ́ jí nǹkan wọn lò ẹ fẹ́ lo oògùn wọn èròjà wọn ẹ fẹ́ jà wọn lólè ẹ wá ń pè wọn lẹ́lẹ́bọ bó ni wọ́n ti ṣerú ẹ̀ títí rọgbọ èròjà wọn lẹ fẹ́ fi protect ara yín ẹ̀yin ń pera yín ní mùsùlùmí ẹ ní ẹ̀sìn yín mú àsìkárò wá èyí tẹ́sẹ̀ láàárọ̀ sọ̀bá àwàlìmọ̀sá pé tẹ́ bá sàsìkárò yìí láàárọ̀ o Ànábì sallallahu alaihi wasallam ní Allah ò fi dáàbò bò yàn láàárọ̀ tí lè fi sú tẹ́ bá ṣẹlẹ̀ ìlálẹ́ o mọ́júmọ́ ẹ wá nígbàgbọ́ nú ẹ wá ń pèpè káwọn náà máa ṣayẹta ká máa sòkígbẹ́ ẹ gbàgbé àdéhìsí pé inna ruqa wa tamaima wa tiwala shirkun torí pé crowd lẹ ẹ fẹ́ káwọn èèyàn máa sá máa sọ pé àwọn eléyìí balance àwọn eléyìí ẹ fẹ́ kí wọ́n kó yín jẹ ó wá jẹ́ kẹ́ ẹ máa gbé ọ̀rọ̀ ẹ̀sìn Islam lódì ok kẹ́ ẹ wá máa jásà pé káwọn èèyàn ṣayẹta kásòrò kígbẹ́ kẹ́ ẹ padà máa wá pẹ̀rú wọn yìí lẹ́lẹ́bọ pé àbọ̀dìsà làwọn ms bàbá kí làwọn pèpè sí ṣebí ẹ máa ṣayẹta ẹ má sọ kígbẹ́ yìí náà ń bẹ nínú nǹkan táwọn náà lérò pé àwọn ò lè bá yín lọ bí ẹ̀sìn káwọn fẹ́ kan yọwọ́ tẹ́yẹ́ àwọn òsè Islam mọ́ o wọ́n fẹ́ máa ṣayẹta wọ́n fẹ́ sọ kígbẹ́ wọ́n fẹ́ solúgbòhùn. Àkàmọ́ àti mọ́mì èjì ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa. àáfàá fọlọ́hún sọ kalẹ̀ yìí o ẹ̀yẹ èèyàn wa ǹjẹ́ ọ̀rọ̀ yìí mú ọpọlọ dání rárá àbí kò sí làákàyè níbẹ̀ ẹ jẹ́ ká mọ̀ ní comment section.